ní ó lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ rí tẹ́ bá ti wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò lè fún yàn ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́ mo ṣe ládùúrà fún wa wípé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ oṣù àwẹ̀ àwa yìí náà ló máa parí ẹ̀ gẹ́gẹ́ bí ó jẹ́ pé àti Kristẹni àti Muslim ni wọ́n jọ ń gbààwẹ̀ papọ̀ tí wọ́n jọ ń fi ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba á mú àgbà níbàdà fún wa ó dẹ̀ máa mú èrò kan wá ṣẹ. Ìtẹ̀síwájú lórí ìgbàgbọ́ ìpele kejì ni ìyàtọ̀ tó wà láàárín ìfọkànsìn àti ìgbàgbọ́. Ọlọ́gbọ́n olóye o, ìyàtọ̀ tó wà láàárín ìfọkànsìn àti ìgbàgbọ́. Kẹ́rí ní ilẹ̀ Yorùbá ìgbàgbọ́ ò kìí ṣe ọ̀rọ̀ lásán, kò kìí ṣe word tí èèyàn pọ̀ lè ọ̀tà tó wà lẹ́tẹ̀ káwọn èèyàn gbà ẹ́ gbọ́. Kí ló lè ṣe tí mo lè fi gbà ẹ́ gbọ́? Báwo lè convince mi? Wọ́n ní àkọ́kọ́ kẹ́bẹ̀ ẹ̀kejì kẹ́bẹ̀. Ìwọ tó dà mí lálàkọ́kọ́ wá fẹ́ kí n fún ẹ chance lẹ́lẹ́kejì. Kí ni túmọ̀ kó ní túnú dà? Ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ kó mò ń sọ ó wọnú ra wọn ní ìgbàgbọ́. Ìwọ àti obìnrin, ìwọ àtọmọ ẹ, ìwọ àtàrà ilé ẹ, tí ọ̀rọ̀ yín ò bá ti bọ̀, tí ò bá ti lè convince èèyàn nínú ọ̀rọ̀ ẹnu ẹ tó fi lè jẹ́ kéèyàn gbà ẹ́ gbọ́. Ẹni Yorùbá ní ìfíníwà ṣe dá ọ́bò ó ti yé yín. Wọ́n dẹ̀ ní ìrínisí ìṣenilọ́jọ́ ilé bá sọ ni bí ò sọ ni àwọ̀ là á wò. Gbogbo ìta ń sọ yìí náà a sì ń sọ̀rọ̀ nípa ìwà. Tí a kò sí ká má sọ̀rọ̀ ìgbàgbọ́ tí a bá ní sọ̀rọ̀ ìwà. Bẹ́ẹ̀ ni, torí tí o bá ní ìgbàgbọ́ tí o bá ní ìwà òfútù fẹ́ tẹ̀ ní òtún bá ń tẹ̀ lóní. Bẹ́ẹ̀ ni, ìwà lọ́ba àwúre ọ̀rọ̀ wà kọ́ ni mò ń sọ. Àkọ́ni àní sọ̀rọ̀ ìgbàgbọ́ ká má mú tìwà mọ́. Kí là ń pè ní ìgbàgbọ́? Mo fẹ́ kí aya tí mo fẹ́ sílé gbà mí gbọ́. Mo fẹ́ kí ẹ̀gbọ́n mi gbà mí gbọ́. Mo fẹ́ kí àbúrò mi gbà mí gbọ́. Mo fẹ́ káwọn aráàlú mi gbà mí gbọ́. Mi ò dẹ̀ ṣe nǹkan tó máa fi gbà mí gbọ́ nítorí pé mi ò ní ìfọkànsìn. You don't have conscience. Ojú kọ́ ni gíran, ọkàn ló wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi nínú apá kìíní. Ṣé rí mo sọ fún yín pé ní ilẹ̀ Yorùbá ìgbàgbọ́ ju nǹkan tí èèyàn kò lè máa fi ẹnu lásán sọ lọ. Bẹ́ẹ̀ ni, o lè ní ìgbàgbọ́ wípé Muslim ni ẹ́, o lè ní ìgbàgbọ́ wípé Christian ni ẹ́, o lè ní ìgbàgbọ́ wípé oníṣẹ̀ṣe ni ẹ́. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ṣé o wá ní ìfọkànsìn? Ìfọkànsìn yẹn tí if I'm not mistaken ìfọkànsìn yẹn ló ń pè ní àkídà ní Islam. Bẹ́ẹ̀ ni, if I'm not mistaken òun ni àkídà, òun ni ìfọkànsìn. Ẹlòmíì kàn jẹ́ Muslim by birth, by name, by behaviours, but ṣé ó fi ọkàn sìn? Nǹkan tí ibi tí a ti lè rí ìfọkànsìn ni pé tí èmi àti ẹ bá sọ̀rọ̀ àjọ ní ìgbàgbọ́ sí apá a máa pàdé ibi báyìí, a máa pàdé ibi báyìí. Ìyẹn ni ìgbàgbọ́ láàrin gbẹ. Ìfọkànsìn ni pé kí a má dára wa torí èmi ò rínú ẹ, ìwọ ò rínú tèmi. Tí mo bí o máa dà mí, ìwọ mọ̀ bí èmi lè dà ẹ́. Òun wá ní pé lẹ́yìn tí o bá gbàyàn gbọ́ tán, o gbọ́ Ọlọ́run ọba gbọ́ tán, ṣé o ní ìfọkànsìn? Ṣé o ní ìfaradà? Ṣé o ní sùúrù? Ọlọ́gbọ́n olóye o, ẹ máa tẹ̀lé mi ká lọ. Ìwọ àti obìnrin lè jọ máa gbélé kẹ́ ní ìgbàgbọ́ nínú ara yín, kẹ́ má ní ìfọkànsìn nínú ara yín. Ìwọ àti àwọn òbí tó bí ẹ lè ní ìgbàgbọ́ nínú ara yín, ẹ má ní ìfọkànsìn nínú ara yín. Kí ló ń pè ní ìfọkànsìn? Wọ́n pè ẹ́ kó débì kan kó máa sọ fún ẹ pé lágbájá ṣe nǹkan báyìí, àmẹ̀dó ṣe nǹkan báyìí kó máa ní irọ́ ni ẹ jẹ́ kí n rí sẹ́ẹ̀. Mo mọ ẹni tí mò ń sọ. No. Ó gbàgbọ́ ó tún fọkàn sí ni. Tó bá wá débẹ̀ tó wá rí òun lójúkorojú tó wá ní lágbájá gbọ́ báwo ló ṣe kí ọ̀nà òṣèkọ́ báwo ló ṣe nǹkan báyìí. Tó wá ní kó ṣe lóòótọ́.
inú á bàjẹ́, ọkàn á bàjẹ́ nítorí pé o nígbàgbọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ó dojú tí ẹ̀ ó bà ẹ́ lọ́kàn jẹ́ ló fi jẹ́ pé tí ẹ bá rí àwọn àgbààgbà ń bò míì wá débì kan ló fi jẹ́ pé níbi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá àgàn bẹ́ẹ̀ ó máa ń dunni gan, ó máa ń bani lọ́kàn jẹ́. Bẹ́ẹ̀ ni òun ni fọkànsìn, mo fọkànsìn ẹ́, mo gbà ẹ́ gbọ́ ọ̀fọ̀ tó bà mí lójú jẹ́. Bẹ́ẹ̀ ni tí ẹ bá rí aláàwẹ̀ míì, tí ẹ rí àfáà míì, tẹ rí pásítọ̀ míì, tẹ rí oníṣẹ̀ṣe míì, ẹ bá gbàgbọ́ lórí ẹ̀ lóòótọ́ ṣẹ́ mọ́ kọ̀kọ́ ẹ̀ ló fi jẹ́ pé ìkọ̀kọ̀ Ọlọ́run ọba Olódùmarè nìkan ló mọ ìkọ̀kọ̀ wa. O bá gbàwẹ̀ kó kírun kó lọ tọ̀tọ̀tọ̀tọ̀ kó lọ sí lédì kó ṣàwó kó ṣe ẹ̀wù títí tó bá jẹ́ èèyàn burúkú tó o bá ti ní ìfọkànsìn ìgbàgbọ́ ẹ̀ ò kúnná tó. Bẹ́ẹ̀ ni kọ́ pè é báyìí pé ìkọ̀kan báyìí ṣẹlẹ̀ kó a máa sọ pé ìwọ ẹni yìí mo nígbàgbọ́ lórí ẹ̀ ẹni tí mo mú fọkàn like tọkàntọkàn mo ní ìgbàgbọ́ lórí ẹ̀ tọkàntọkàn. Ẹ jẹ́ lè sí mi ṣe wọn kó ń ṣẹlẹ̀ láàárín àwọn eré orí ìtàgé, àwọn olórin, àwọn tó ń gbá bọ̀ ló fi jẹ́ pé ẹlòmíì lè parẹ́ nítorí Messi, ẹlòmíì lè parẹ́ nítorí Davido, ẹlòmíì lè parẹ́ nítorí Wizkid. Bẹ́ẹ̀ ni nítorí pé ó ní ìgbàgbọ́ lórí Wizkid, is a Wizkid fan, is a Davido fan, ìyẹn mo lè jẹ́ fan but ìfọkànsìn ni pé o lè para ẹ nítorí ẹni yẹn, o ní ìgbàgbọ́ lórí ẹni yẹn, o tún ní ìfọkànsìn. Ọlọ́gbọ́n o, olóye o, tí ẹ bá rí àwọn méjì tọ́jọ́ ń jiyàn lórí olórin kan pé Òṣùpá mọ yín kọjú Pàṣọ lọ, Pàṣọ mọ yín kọjú Òṣùpá lọ, Davido mọ yín kọjú Wizkid lọ, Wizkid mọ yín kọjú Burna Boy lọ, tẹ bá ń sọ àwọn ẹnìkan kàn lè máa sọ ni pé tó bá ti ń dìjà tó bá ti ń di wàhálà wọn kí ló kàn mí ṣé mi ni Davido náà máa sáré àwọn ẹnìkan already láti fi ẹ̀mí ara wọn di pé àní mo nífẹ̀ẹ́ Davido sẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ tọkàntọkàn. Ṣẹ̀rí ìyàtọ̀ tó wà láàrin ìgbàgbọ́ àti ìfọkànsìn. Mo lè nígbàgbọ́ lórí ẹ̀ kí n má fọkànsìn ẹ́. Ṣé àwẹ̀ tí à ń gbà yìí ṣé ò ń gba àwẹ̀ yẹn nípa pé o ní ìgbàgbọ́ ni àbí ò ń fi ọkàn sìn? Ò ń gbàwẹ̀ nítorí pé o fẹ́ kọ́ lọ́wọ́ bá dáríjì ẹ̀. Ò ń gbàwẹ̀ nítorí pé o fẹ́ kọ́ lọ́wọ́ bá pàṣẹ rere. Ò ń ṣe ẹ̀sìn nítorí ẹ̀ ló yẹn ń gbàwẹ̀ bọ̀. Ní ìfọkànsìn gbogbo nǹkan tí ó wà ní ọkàn ẹ, èyí tó wà lọ́kàn ẹ, tí o ti rawọ́ ẹ̀ bọlẹ̀, tí o ti kó bẹ́ẹ̀, o ti erase ẹ̀ tán. Ó máa gbàwẹ̀ 29 days, ó máa gbàwẹ̀ 30 days, the same portion, the same place. Kí ló wí pé àgùntàn yìí ò paṣọ èṣídà. Bẹ́ẹ̀ ni àgùntàn yìí ò paṣọ èṣídà. Bó ṣe rí last year náà ló ṣe rí yẹ̀ bó ṣe gbàwẹ̀. Àwọn ẹnìkan tún wá mọ̀, ìyàwó ẹ̀ ti mọ̀ wípé àsìkò àwẹ̀ nìkan ló máa ń ṣe dáadáa. Àwọn aráàlú ẹ̀ ti mọ̀ àsìkò àwẹ̀ nìkan ló máa ń sọ̀rọ̀ rẹ̀. Ọkọ ẹ̀ ti mọ̀ àsìkò àwẹ̀ nìkan ló máa ń wojú gẹ́gẹ́. Táyọ̀ bá ti lọ báyìí, o ti gbé ìwà ẹ̀ gangan wọ̀, o ti gbé ìwà ìbínú, ìwà ìlara, ìwà ìfọkànsìn, ìwà ìnígbàgbọ́, o ti gbé wọ̀ padà. Kò dẹ̀ pèrè ló nígbàgbọ́, kò dẹ̀ pèrè ló ìfọkànsìn. So ẹ má da ìgbàgbọ́, àṣà, ìṣe àti ìfọkànsìn papọ̀. O lè máa ṣe ẹ̀sìn Islam, o lè máa ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe, o lè máa ṣe ẹ̀sìn àbáláyé, o lè máa ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì, but ṣé o ní ìfọkànsìn? Bí o ṣe ń sin Ọlọ́run ọba ẹ̀ ṣé o ń fi ọkàn sìn? Nǹkan tó ń rò sí mi ni kó jẹ́ tiẹ̀, nǹkan tèmi bá ti ń rò kó jẹ́ tèmi, ẹni kó jẹ́ tiẹ̀ ni kó jẹ́ tèmi. Ìfọkànsìn nìyẹn ni pé gbogbo nǹkan tí bá ti ń rò ní ọkàn mi pátá sí ẹ òun ni kó jẹ́ tèmi. Tó bá ti lè sọ bẹ́ẹ̀ ìfọkànsìn ni, but tó bá ti lọ hide ní ọ̀ndà àwẹ̀ wípé gbogbo ìbàjẹ́, òṣì, àìṣedédé, tẹ̀mbẹ̀lẹ̀kun, ìlara, ọ̀tẹ̀ tó ti ṣe ní gbogbo ọdún tó kọjá, ó wá wò pé Ọlọ́run ọba Elédùmarè ó máa fọ gbogbo ẹ̀ṣẹ̀ dànù torí àwẹ̀ yìí. Ẹni tó ń bájà, ẹni tó ṣàìdásí, ẹ̀ṣẹ̀ ríra, ó sì wà lórí ilẹ̀ alààyè. Ó ò ṣàtúnṣe nítorí pé o ní ìgbàgbọ́ pé àwẹ̀ tó gbà ó ti bẹ́ẹ̀ fọ ẹ̀ṣẹ̀ lọ. Ẹni tó dẹ̀ wùwà ìdásí, ẹni tó wà ìwà ìbàjẹ́ sí, ó sì ń rí. Wá ìkẹrẹ lè wá pé bàbá Kini rẹ ká parí ìjà, mò ń gbà àìmọ̀ kì í jà náà àwẹ̀ o, èèyàn kò dá kí wọ́n máa jà náà àwẹ̀. Nínú ọkàn ẹ̀kẹ̀dẹ̀rì ìjà tó ń bàjà, ìjà tí ò ní tán láéláé ni. Ìgbà kékeré létí àwọn gbẹ̀gìrì, ojú bá pò ń bẹ̀, ṣọ́kùn máa pò ń bẹ̀.
òun wọn bàbá oníbàbá lọ sẹ́wọ̀n ó pààyà oníyà ó bà tẹnilẹ́ni jẹ́ wọ́n wá sọ fún ẹ pé ìgbà ìmọ̀ ni ó wá lọ gba àwẹ̀ ó yan sàkà ó ṣe àlátùkọ́dù ó ṣe gbogbo ẹ̀ tán o ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba elédùnmarè ó ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ dànù ìtumọ̀ ẹ̀ nìyẹn pé ó ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ dànù ẹni tó jẹ hùwà ìdásí tó hùwà ìbànújẹ́ sí tó hùwà èrí sí ó sì wà ọlọ́gbọ́n olóye o kí ni ìgbàgbọ́ kí ni ìfọkànsìn ó yàtọ̀ sí àwọn ìkan méjì gédégbé tí a gbọ́dọ̀ papọ̀ ní o bẹ́ẹ̀ ni mo lè nígbàgbọ́ lórí ẹ kí n má fọkànsìn ẹ o bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n olóye o ṣe rí èèyàn máa kọ́kọ́ ní ìfẹ́ kéèyàn tó ní ìgbàgbọ́ tó fi jẹ́ pé tí o bá ti ní ìfẹ́ nǹkan tó ń ṣe o lè nígbàgbọ́ lórí nǹkan tó ń ṣe ọlọ́gbọ́n olóye tí o bá ti ní ìfẹ́ sí nǹkan tó ń ṣe o lè ní ìgbàgbọ́ lórí nǹkan tó ń ṣe tipátipá ló fi ń gbàwẹ̀ tipátipá ló fi ń kírun tipátipá ló fi ń bọ ifá ẹ tipátipá ló fi ń lọ church ọ̀n fọ́ọ̀sì ẹ tipátipá ló fi ń ṣe o lè ní ìgbàgbọ́ lórí ẹ̀ wọn kì í gbin ìgbàgbọ́ wọn kì í fi tipátipá fi ìgbàgbọ́ síyàn nú ó dàbí pé wọ́n ní àgbẹ̀dẹ ń rọkọ àgbẹ̀dẹ ń ràdá ta ló máa rọ̀ wá sí ẹni tó ní wà nù èèyàn burúkú lèèyàn burúkú wọn máa jẹ́ ẹni tó bá ti níwà ò níwà kò sẹ́ni tó lè rọ̀ wá sínú ló fi jẹ́ pé ẹni tó bá ti ní ìgbàgbọ́ kò lè ní ìfọkànsìn ó wọ fìlà ó ń kírun ó yan sàká wákàtí márùn-ún ẹ̀hún kíké èèyàn gidi ni onígbàgbọ́ ni ṣó ní ìfọkànsìn ṣé mọ kọ́kọ́ ẹ̀ ṣé mọ nǹkan tó ń rò lọ́kàn ṣé mọ nǹkan tó ti gbé ṣe lé ayé ẹbí mo sọ fún yín pé nǹkan burúkú kò kí ń sábà ṣẹlẹ̀ sẹ́ni rẹ̀ ó ti yé bọ́kàn robi ọwọ́ ò ní ṣe bí ẹni ò bá ṣèkà ojú wọn ò ní níbí ó máa tásìkò kan wàá máa rò pé ó ti gbàwẹ̀ ó ti lọ sàká ó ti tọrọ àforíjì nígbà tí ó wá dàgbà nǹkan burúkú wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ẹ wọ́n á máa rò pé èèyàn gidi dẹlẹ́ni yìí ó máa ń báyàn ṣeré òun ló kọ́ mọ́ṣáláṣí òun ló kọ́ church òun ló rán àwọn èèyàn lọ sí yunifásitì òun ló rán àwọn mẹ́ka kí ló dé tí nǹkan burúkú wá ń ṣẹlẹ̀ sí ṣé mọ kọ́kọ́ ẹ̀ ṣé mọ ìkọ̀kọ̀ ẹ̀ bí ó ṣe ní bẹ́ẹ̀ ṣe wò pé ó nígbàgbé èèyàn ni bẹ́ẹ̀ ṣe wò pé èèyàn rẹ̀ ni ṣé mọ̀ bóyá ó ní ìfọkànsìn gbogbo nǹkan tó ń ṣe tẹ́yìn nílẹ̀ ṣé mọ̀ bóyá ojú ayé ló ń ṣe ọlọ́gbọ́n olóye mò ń bọ̀ mi ò tí ì dé.